Hallelujah. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, ó ṣeun lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ fún àánú àti oore-ọ̀fẹ́ tá a rí gbà láti tún wá síwájú ẹ̀ láṣálẹ́ láti wá jẹ oúnjẹ láti tún ti ọ̀run wá, oúnjẹ ìyè. Lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run ó ṣe lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ wípé síbẹ̀ ó wà láàyè. Ògo ni fún orúkọ rẹ̀. Mọ́ Ọlọ́run tó ń wò mí tàbí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe, pé kó gbé ọwọ́ rẹ sókè, kó gbé ohùn rẹ sókè, ká fi ẹ̀mí ìmoore wa hàn sí Ọlọ́run tó dá wa sí, Ọlọ́run tó pa á mọ́, Ọlọ́run tó ń tọ́jú wa, Ọlọ́run tí ò jẹ́ ká sí di ẹni àgbégbìn, Ọlọ́run tó ní ètò rere fún ayé wa, ó ní ètò rere fún ayé ẹ̀mí àti ìwọ. Ó sọ fún wa bẹ́ẹ̀ ní ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11. Ó lóun mọ èrò tó ń rò sí wa, èrò àlàáfíà kì í ṣe fún ibi. Lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run ó ṣé o, ọba àwọn ọba, arúgbó ọjọ́ ó ṣé. Jésù ó ṣeun fún àánú, fún oore ọ̀fẹ́, fún ìrànlọ́wọ́, fún àtìlẹ́yìn, fún ìgbèdíjà, fún ààbò rẹ. Lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa fún ètò rere tó ní fún ayé wa, gẹ́gẹ́ bí orí kọ̀ọ̀kan, gẹ́gẹ́ bí ìdílé nínú oṣù tuntun tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Ọlọ́run àánú gba ayé wa. Adáni má gbàgbé ẹni ó ṣe lọ́pọ̀lọpọ̀. Arúgbó ọjọ́ ó ṣé. Kò sọ́ba bí rẹ. Awímáyẹ̀wò ó ṣé. Asọ̀mátàsí ó ṣé. Olùgbàlà ó ṣé. Olùtùnú ó ṣé. Olùbùkún ó ṣé. Olùrànlọ́wọ́ ó ṣé. Olùdáǹdè ó ṣé. Olùgbèjà ó ṣé. Ọba àwọn ọba, Alpha àti Omega, ìbẹ̀rẹ̀ gbogbo àti òpin gbogbo. Ìwọ lọba, kò sẹ́lòmíràn lẹ́yìn rẹ. Ọlọ́run wa, bàbá wa, a dúpẹ́ a gbé ọ̀gá. Ó ṣé o, ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Wá tó mú wa dé àsìkò yìí. Lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa. Lórí àwọn aya, ó ṣé lọ́pọ̀lọpọ̀. Lórí àwọn ọkọ, ó ṣé lọ́pọ̀lọpọ̀. Lórí àwọn ọmọ wa, a dúpẹ́. Lórí iṣẹ́ wa, nínú ìrìn àjò wa, Olúwa ó ṣeun. Ògo ní forúkọ rẹ. Ògo ní forúkọ rẹ. A yìn ọ́, a gbé ọ̀gá. Adáni má gbàgbé ẹni. Ọba tí ò gbàgbé wa, ọba mi òkìkí mọ́lẹ̀. Ọba tó ti wà káyé tó wà. Ọba tó ń bẹ nísinsìnyí, nígbà táyé ò ní sí mọ́. Ìwọ lọba, àìkú ni ọ́, àìsá ni ọ́, àìdíbàjẹ́. Ọba mi tó gbé ògo kárí ògo, aládé ògo. Ọba mi tó fi kìkì ògo bora bí aṣọ. Ọlọ́run ìgbàanì, arúgbó ọjọ́ ó ṣé o. A yìn ọ́, àyìnyìn tán ni ọ́, àkìkì tán, àpèpè tán. Ọba mi tí ń jẹ́ mi má ṣe bẹ̀rù. Arúgbó ọjọ́, ọba tó gbogbogbò, ewu orí òsọdọ̀lẹ. Ọba mi àdàgbà má tìpá. Ọba mi àdàgbà má lo gíláàsì. Ọlọ́run tó ń gbọ́ àdúrà. A yìn ọ́, ó ṣé o. Àwa fi ẹ̀mí ìmoore hàn ní o. Olúwa ní tọ́mọdé bá dúpẹ́ orí àná, á tún rí mi ìgbà. Bàbá a mọ̀ lóore o. A ò ya ara mórí jẹ́ o. Iṣẹ́ ìyanu tó ti ṣe ayé wa, èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, èyí tó tún fẹ́ ṣe, aláṣepé ni ọ́. Jésù ó ṣeun. A yìn ọ́ lógo. A gbé ọ̀gá. Bàbá ó ṣé. Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́, Ọlọ́run Sídrákì, Mísákì àti Àbẹ́dígò, Ọlọ́run Àìsáyà, Ọlọ́run Jeremáyà, Ọlọ́run Ezekiẹ́lì, Ọlọ́run Mósè, Ọlọ́run Nóà, Ọlọ́run àwọn àpọ́stélì. Ó ṣé o. Olúwa yìn ọ́ lógo. A gbé ọ̀gá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. A fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa. Orí àánú rẹ̀ dúró títí láéláé. A fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa. Orí àánú rẹ̀ dúró títí láéláé. Ìbà rẹ̀ Jésù, ìbà rẹ̀ o bàbá. Ìbà rẹ̀ Jésù, ìbà rẹ̀ o bàbá. Àjùbà rẹ̀ o ọmọ Ọlọ́run. Ìbà rẹ̀ o bàbá. Àjùbà rẹ̀ o àtònígbà. Ìbà rẹ̀ o bàbá. Ká tó dá ayé lẹ́yìn tiwa. Ká tó dá ọ̀run lẹ ti ń jọba. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ,
Ọlọ́run ẹ̀mí mímọ́, Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́, ta ló tó ọ? Arúgbó ọjọ́, awímáyẹ̀wò ọba ìyanu, ta ló jù ọ lọ? Alpha Omega, ìbẹ̀rẹ̀ ọgbà tó gbogbo, láyé lọ́run kò sí o, ta ló tó ọ? Láyé lọ́run kò sí o, ta ló jù ọ lọ? Àmín. Ọmọ Ọlọ́run, bí mo ṣe sọ lánàá, ìwé mọ́ wípé ohun rere láti máa fi ọpẹ́ fún Olúwa, láti máa dúpẹ́. Ọpẹ́ kì í ṣe pé nígbà tó bá ń dùn ká máa dúpẹ́ nígbà tó wà ní àkáǹtì wa, ká ráṣọ wọ̀, tí mọ́tò wà, tí búlé wà, tí gbogbo nǹkan ti sọ. Nígbà tó dára àgbà tó sẹ́pẹ́rẹ́ díẹ̀, a gbọ́dọ̀ máa fi ọpẹ́ fún Ọlọ́run, torí pé Ọlọ́run tá à ń sìn, Ọlọ́run dáradára ni. Ohun tí ò dára lónìí, òun náà ló ní ipá àti agbára láti yí padà di dáradára. Tó náà lẹ́ẹ̀kan sí ní ìṣẹ́jú méjì, jẹ́ ká tún dúpẹ́ pé Olúwa mi mo dúpẹ́, Olúwa mi mo dúpẹ́, Olúwa mi mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Àtòbájáyé mo mọ́pẹ́ wá, arúgbó ọjọ́ mo mọ́pẹ́ wá o, àwímáyẹ̀wò mo wá dúpẹ́ o, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Ó ṣé o Jésù, a ó máa yán, ó ṣé o Jésù, Ọlọ́run ayọ̀ wa, ó ṣé o Jésù, a ó máa yán, bàbá gbọ́pẹ́ tá mú wá fún ọ. Ó ṣe mi balẹ̀ ẹgbẹ̀rún ahọ́n, ó ṣe fún yín Olùgbàlà, ó ṣe ògo Ọlọ́run ọba mi, ó ṣe ìṣẹ́gun oore rẹ̀, ó ṣeun, àmín. Ọlọ́run ṣeun lọ́pọ̀lọpọ̀, a ò lè dúpẹ́ tán. Oore tọ́lọ́run ṣe fún wa, tá bá ní ká máa kà á, ó ju omi lọ, mi ò ṣe é kà, ó ju yanrìn ojú òkun lọ. Ṣùgbọ́n ìwọ̀nba ọpẹ́ tá a mú lórúkọ Jésù, Olúwa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Jésù Olúwa wa, àmín. Jẹ́ ká lọ ní àdúrà. Bàbá tó pọ̀ nípa àti agbára, Ọlọ́run ọ̀rọ̀, sọ ọ̀rọ̀ rẹ jáde ní àṣálẹ́ yìí. Ọ̀rọ̀ tá a gbọ́ lónìí, jẹ́ kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wa. Jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní, ọ̀rọ̀ tí ó yí ayé wa padà, ọ̀rọ̀ tí ó mú wa lọ síbi tí Ọlọ́run ti ṣètò sílẹ̀ fún wa. Jésù Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí Ọlọ́run tó ń gbọ́ mi, mo kí yín pé ẹ kú dédé ìwòyí. Àṣálẹ́ yìí Ọlọ́run rán mi sí ẹnìkan. Ó ṣeé ṣe kí ẹni tí Ọlọ́run rán mi sí kó má sí lórí òpó ní wákàtí yìí. Mo bẹ̀ ọ́ pé kó share program yìí, share ẹ̀jọ̀, mo fi ìrànú Ọlọ́run bẹ̀ ọ́, so that ẹni tí Ọlọ́run fẹ́ kó gbọ́rọ̀ yìí gan yóò lè ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti gbọ́, torí pé ọ̀rọ̀ àṣálẹ́ yìí nínú àdúrà ni Ọlọ́run ti sọ fún mi ohun tó fẹ́ kí n sọ nìyí. Mo dúró, mo wà nínú àdúrà àti ààwẹ̀, mo ń bẹ̀ lọ́rùn pé kí ni kí n bá àwọn èèyàn yìí sọ. Èdè Gẹ̀ẹ́sì mo kọ́ fẹ́ sọ tẹ́lẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ní mẹ́sìtò yìí ni oní kí n mú wá. Àkòrí ọ̀rọ̀ mi ní àṣálẹ́ ni ẹ yẹra kúrò lọ́dọ̀ àwọn oníṣòwò àdúrà. Ẹ yẹra kúrò lọ́dọ̀ àwọn oníṣòwò àdúrà. Ọlọ́run, bí mo ṣe sọ ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, inú ọdún yìí, ọmọ Ọlọ́run tó bá fẹ́ ṣe àṣeyọrí, ọmọ Ọlọ́run tó bá fẹ́ ṣe àṣeyege, ọmọ Ọlọ́run tó bá fẹ́ ní ayọ̀, tó fẹ́ kí ojú rẹ̀ àti àánú Ọlọ́run kó wà nínú ọdún yìí, tó fẹ́ dé ibi gíga ní ọdún yìí, ó gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run tí kò fi àdúrà ṣeré rárá. Bẹ́ẹ̀ ni, àdúrà kì í ṣe bóyá ń wù mí, mo lè gbà, mo lè má gbà. Ohun àìgbọ́dọ̀ má ṣe ní fọmọ Ọlọ́run. Ohun rere kan kì í dédé jábọ́ láti ọ̀run bí kò ṣe pé a bá fi àdúrà fà á. Hallelujah. Ọlọ́run máa ṣe tó kú máa ṣe aláàánú ni. Bẹ́ẹ̀ ni, aláàánú ni. Ṣùgbọ́n ìwọ náà gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè. O gbọ́dọ̀ la ẹnu rẹ gbòòrò. O gbọ́dọ̀ sọ̀rọ̀. Ohun tó fẹ́ yẹn gan, bóyá o fẹ́ ọkọ ni, o fẹ́ aya ni o fẹ́ bẹ̀rẹ̀ bísíǹsì ni o fẹ́ ṣe rere ni o fẹ́ rìnrìn àjò ni nínú ọdún yìí, kò sóhun tó gbọ́dọ̀ ṣe láì gbàdúrà. Àdúrà ó ṣe pàtàkì gan.
àwọn àlùfáà tó ẹ̀ sọ fún wa pé àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì láti bá Ọlọ́run rìn. Bẹ́ẹ̀ ni wọ́n ní àdúrà ó ní ọ̀pá kìrìsìtẹ́nì láti bá Ọlọ́run rìn. Àwọn kan ti máa ń sọ pé aládùúrà lọ̀gá ríran, alágbára ni aládùúrà, aládùúrà ni alágbára. Kìrìsìtẹ́nì tó bá ń fi ara rẹ̀ fún àdúrà tó ń gbàdúrà, alágbára ni kìrìsìtẹ́nì tó bá sì ń gbàdúrà. Hallelujah. Ìwé mọ́ sọ fún wa nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 wípé ẹ ó mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Ó ní a ó mọ òtítọ́, òtítọ́ yẹn yóò sọ wá di òmìnira. Ṣùgbọ́n òtítọ́ tí èèyàn bá mọ̀ tó múlò ló máa ń mú òmìnira wá o. Òtítọ́ tí èèyàn bá mọ̀ báyìí tó mọ̀ tó dìímú tó wá múlò, ìyẹn ló máa ń mú òmìnira wá, ìyẹn ló máa ń sọ̀yàn di òmìnira. Àṣálẹ́ mo fẹ́ ká wo òtítọ́ bíi mélòó kan nípa àdúrà tí ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa àdúrà. Èkíní ni pé bàbá wa tí ń bẹ ní ọ̀run ó fẹ́ láti máa gbọ́ ohùn wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ohùn mi yìí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run fẹ́ láti máa gbọ́ ohùn wa nínú àdúrà. Ó fẹ́ ká ní ìbáṣepọ̀ pẹ̀lú òun nínú àdúrà. Bàbá ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀ kí òun náà máa bá a sọ̀rọ̀ nínú àdúrà. Ohùn Ọlọ́run láti ìbáṣepọ̀ tó dánmọ́rán tó pé yìí Ọlọ́run ń fẹ́ pẹ̀lú gbogbo àwọn ọmọ rẹ̀. Hallelujah. Ó sọ nínú ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 3, ó ní ké pè mí, èmi ó sì dá ọ lóhùn, n ó sì fi ohun alágbára àtàwọn ńlá tí ìwọ kò mọ̀ ń fi hàn ọ́. Ìyẹn ni pé Ọlọ́run fẹ́ kó gbàdúrà sí òun, ó wá fẹ́ láti fi àṣírí hàn ẹ́. Ilé tó fẹ́ rà yẹn, ọkọ tó fẹ́ níyẹn, ìrìnàjò tó fẹ́ lọ yẹn, business tó fẹ́ ṣe yẹn, o nílò láti rí àṣírí, o nílò láti rí ìran. Ìyẹn ni pé ìwọ náà lè ríran, kì í ṣe wòlíì nìkan ni ó lè ríran. Ó ní ké pè mí, n ó sì dá lóhùn. Kò sọ pé bí a máa dáhùn, ó ní màá dáhùn, ó ní màá wá fi ohun ńlá àti alágbára hàn tí ìwọ kò mọ̀. Ìyẹn pé àṣírí nípa ọjọ́ ọ̀la, nípa ìrìn àjò, nípa agbègbè rẹ, ìmúlòkìlì nínú àdúrà. Ẹsẹ̀ bí kan náà tó sọ ní ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 7 dé 9, gbogbo alámọ̀ dáadáa. Ó ní béèrè, á fi fún ọ, kànlẹ̀kùn, lẹ̀kùn yóò ṣí, wá kiri. Ẹsẹ̀ 8 ní gbogbo ẹni tó bá béèrè ńkọ́ ló máa ń rí gbà. Ẹni tó bá kànlẹ̀kùn, a ó ṣílẹ̀kùn fún. Àwọn tó bá sì wá kiri ló máa ń rí. Bẹ́ẹ̀ ni nínú àdúrà. Orin Dáfídì orí 7 ẹsẹ̀ 8 náà ó fi ẹsẹ̀ ìmúlẹ̀ náà tó bá ráyè ká. Orin Dáfídì orí 2 ẹsẹ̀ 8 ó fi ẹsẹ̀ ìmúlẹ̀ náà. Kì í máa torí àsìkò wa. Ìyẹn ni pé Ọlọ́run fẹ́ gbọ́ ohùn wa. Kì í ṣe Ọlọ́run tó ń dá àdúrà là ń sìn, kì í ṣe Ọlọ́run òkú. Ọlọ́run tó máa ń sọ̀rọ̀ ni, ó máa ń gbọ́, òun náà sì máa ń sọ̀rọ̀ padà. Òtítọ́ kìíní nìyẹn. Òtítọ́ kejì fẹ́ kó mọ̀ nípa àdúrà ni pé Jésù tó jẹ́ àwòkọ́ṣe wa tí a ń pè ní mentor. Jésù àwa ọmọlẹ́yìn Jésù tá à ń tọ̀ lẹ́yìn, ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú àdúrà nínú ìwé Mátíù orí 4 láti ẹsẹ̀ 1 títí dé 11. Ó bẹ̀rẹ̀ ìgbà tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ kò kàn déédéé bẹ́ síta pé Olúwa ti gbogbo dé. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. Ó parí inú àdúrà náà ní ìwé Mátíù orí 26 ẹsẹ̀ 39 títí dé 51. Ìyẹn ni pé bí Jésù bá gbàdúrà, àti èmi àti ìwọ a ò ní àwùjáde kankan láti má gbàdúrà. Ó di dandan ká gbàdúrà. Bẹ́ẹ̀ ni. Òtítọ́ kẹta ni pé àṣẹ ni a pa fún wa láti máa gbàdúrà, kì í ṣe ìmọ̀ràn. Nínú ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 17, a pa láṣẹ fún wa láti máa gbàdúrà ní àìsinmi. Hallelujah. Ó ní ká máa gbàdúrà ní àìsinmi ní gbogbo ìgbà. Àtúrìkà náà ní ìwé Áfíríkà nínú Lúùkù orí 18 ẹsẹ̀ 1 pé ó yẹ kí a máa gbàdúrà ní ìgbà gbogbo láì ṣàárẹ̀. Ìyẹn ni pé tó bá wà nílé ìwẹ̀, ó lè gbàdúrà. Bí wà nílé ìdáná tó ń ṣoúnjẹ lọ́wọ́, ó lè gbàdúrà.
bí wà ní mọ́tò ẹ̀ ń lọ síbi iṣẹ́ àbó ń lọ sí ọjà ń lọ supermarket o lè gbàdúrà ní iṣẹ́. Àwọn àdúrà kan wà wọ́n ń pè ní àdúrà kẹ́lẹ́kẹ́lẹ́ o lè fi ọkàn gbàdúrà. Hallelujah. Àwọn àsìkò kan wà tó pé bóyá lílo wà ní o lè gbà sókè. Ìgbà míì wà bóyá àwọn rìn lórí títì ni tó jẹ́wọ́ nìkan ń lọ sójà o lè gbàdúrà ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn ẹ níbi iṣẹ́ bó ṣe wà lórí kọ̀ǹpútà yẹn máa fọkàn gbàdúrà máa fọkàn bá Ọlọ́run sọ̀rọ̀. Ìtumọ̀ ẹ̀ ní ká máa gbàdúrà ní àìsàn láìsàárẹ̀. Òtítọ́ kẹrin ni pé àdúrà jẹ́ ohun tí a lè kọ́ ni a sì lè kọ́yàn. Ìyẹn ni pé wọ́n lè kọ́ ẹ bí wọ́n ṣe ń gbàdúrà tó o bá ti ní ọkàn láti mọ̀. Nínú ìwé Lúùkù orí 11 ẹsẹ̀ 1 àwọn ọmọ yìí Jésù Kristi wọ́n tọ̀ Jésù Kristi lọ ní pé olùkọ́ ni wọ́n ní kó kọ́ wa bí a ṣe ń gbàdúrà. Tó ní wọ́n pé Jésù ń gbàdúrà wọ́n wá bá Jésù pé àwa náà kọ́ wa bọ́n ṣe ń gbàdúrà. Ìyẹn ni pé kì í ṣe ẹ̀ṣẹ̀ kéèyàn má màdúrà gbà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ àti ohun ìtìjú ní fún Kristẹni tí ò bá ṣetán láti kọ́ bí a ṣe ń gbàdúrà. Hallelujah. Ohun tó wá ṣe ní láàánú lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ márùn ló ń ya ojúlé kiri. Wọ́n ń lọ káàkiri láti ibìkan síbi kan wọ́n ń wá àwọn oníṣòwò àdúrà lọ. Ibi tí mo ń lọ gan nìyẹn. Ọ̀lẹ ní ọ̀pọ̀lọpọ̀ Kristẹni sìn ọ̀pọ̀lọpọ̀ ní ò lè gbààwẹ̀. Inú wọn ni Ọlọ́run wọn. Ẹ má gbà pé Ísọ̀ inú oúnjẹ ló fi ta ogún ìbí ẹ̀ fún àbúrò ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa náà ni ò lè gbààwẹ̀. Ẹlòmíì báyìí kó kàn gbààwẹ̀ ọjọ́ 3 lóṣù. Ní ọ̀sà inú ń ta mí. Kó kàn gbààwẹ̀ dé aago 3 lọ́sàn-án ìmí ò lè gbà. Ọ̀pọ̀lọpọ̀ Kristẹni tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Kristẹni wọ́n ń wá àwọn oníṣòwò àdúrà kiri lẹ̀. Wọ́n á máa lọ òkè orí Ọlọ́run ṣe rí mi lógo, òkè Ọlọ́run dá mi lọ́lá, Ọlọ́run gbé mi lékè, Ọlọ́run ràn mí lọ́wọ́, Ọlọ́run ṣe kí wọ́n á máa wá ra àdúrà kiri. Wọ́n á máa ra àdúrà kiri bí ẹni tó ń ra nǹkan ọbẹ̀ lọ́jà. Nínú ọdún yìí ọmọ Ọlọ́run ṣọ́ ara ẹ gidi gan. Yé rìn bàràǹdà kiri. Ìyàrá tiẹ̀ náà orí òkè kí ló tí wọ̀ náà ṣe lè sọ ìyàrá ẹ̀ di orí òkè. Àwọn oníṣòwò àdúrà tí mò ń sọ yìí gangan wọ́n ti pọ̀ káàkiri àgbáyé. Má ṣì mí gbọ́ o. Mi ò sọ wípé ẹ̀ṣẹ̀ ni tàbí ohun tí kò dára pé kí ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà fún àwọn ọjọ́ ẹ̀ àbí pé kí wọn náà lọ kán gbàdúrà fún ẹ kì í ṣe ẹ̀ṣẹ̀ rárá. Bíbélì fìdí ẹ̀ múlẹ̀. Ohun tí mò ń sọ ni pé Monday wòlíì Jeremiah ló ń gbàdúrà fún ẹ. Tuesday Apostle Michael ni. Wednesday olùṣọ́ àgùntàn Jonah ni. Thursday Ezekiel ni. Friday Zachariah ni. Ọjọ́ 7 nínú ọ̀sẹ̀ o ní àyè láti jókòó kí wọn náà tilẹ̀kùn mọ́rí kó wu ọ̀rọ̀ Ọlọ́run kó gbàdúrà kó bá Ọlọ́run sọ̀rọ̀ nípa ayé rẹ nípa ìgbéyàwó rẹ nípa okòwò rẹ nípa iṣẹ́ rẹ nípa ọmọ rẹ nípa ọjọ́ ọ̀la rẹ. Àwọn oníṣòwò àdúrà tí mò ń sọ yìí ẹ tẹ̀lé lọ sí ìwé Matthew orí 7 ẹsẹ̀ 15 títí dé 16. Ìkẹrin sọ pé wípé ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí wọ́n ń tọ̀ yín wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n. Àwọn oníṣòwò àdúrà nìyẹn o. Apanijẹ ìkookò ni wọ́n ṣùgbọ́n wọ́n tọ̀ yín wá ní àwọ̀ àgùntàn. Hallelujah. Ẹsẹ̀ 4 ló sọ pé nípa èso wọn ni a ó fi mọ̀ wọ́n. Kò sọ pé nípa ẹ̀bùn wọn, nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. Kí ni mò ń sọ? Wòlíì tó bá ti ní àdúrà ò ní ètò. Gbọ́ ọmọ Ọlọ́run, àdúrà kò ní ètò lẹ́yìn pé Bíbélì ẹ kò ní ètò. Wòlíì tó bá ti ní kó máa gbé tùràrí wá, kó máa kó ẹyin adìẹ 7 wá, kó máa mú ẹgbẹ̀rún 7 lọ́nà 7 wá, kó raṣọ 7, kó wá wẹ̀wẹ̀ odò lọ́jọ́ 7. Oníṣòwò àdúrà ni. Hallelujah. Àwọn oníṣòwò àdúrà tí mò ń sọ nìyẹn. Àdúrà ò ní ètò. Jésù Kristi tí a ń tẹ̀lé tí a fi ń pọ̀ ní ọmọlẹ́yìn Kristi nígbà tó wà láyé tó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ èmi ò gbọ́ pé Jésù lọ wẹ̀ fún ìyàwó níyàwó lódò. Mi ò rí kà nínú Bíbélì tèmi o. Mi ò gbọ́ pé Jésù Kristi ní káwọn máa wá fọ́ ẹyin mu tútù mu. Mi ò gbọ́ pé Jésù ń po nǹkan pọ̀ ó ń fi yín wọn lára. Mi ò gbọ́ pé Jésù Kristi ó ń sin wọn nígbà ẹnu chọ́ọ̀chì. Gbogbo ń tàn lọ nínú ìjọ Ọlọ́run lédi nìyí. Abájọ tí ìjọ Ọlọ́run fi sọ agbára nù.
ìjọ ti wọnú ayé ti wọnú ìjọ. Wòlíì tó bá ń ṣe ètò àdúrà fún ẹ kì í ṣe wòlíì, oníṣòwò àdúrà ni. Ọlọ́run kò pè é. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ ayé ló ti bàjẹ́ nípa ẹ̀kẹ́ máa tọ àwọn oníṣòwò àdúrà kiri lọ. Àwọn oníṣòwò àdúrà náà àmọ̀pọ̀ ní prayer contractors, prayer merchants, those that merchandise the anointing. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ ẹ̀yin obìnrin wọ́n ti fi báyìí lólúwa wí dè yín mọ́lẹ̀. Ẹ fẹ́ràn àsọtẹ́lẹ̀ àti ìran. Wòlíì yẹn nígbà tí mo dọ́rẹ̀ tó gbọ̀n gírì. Olúwa sọ pé bí mo ṣe ń bọ̀ ló ti rí tí mo jẹ. Ìwọ náà wò ó máa sọ fún àwọn pé níbi tí kò bá ti sí àwọn tó fẹ́ rà kò ní sí ẹni tó fẹ́ tà. Tí ó bá ti sí àwọn tó fẹ́ rà kò ní sí àwọn tó fẹ́ tà. Àwọn tó ń tọ̀ lọ yẹn wọ́n mọ̀ agbára tí wọ́n ń lò. Àwọn babaláwo ọjọ́ sí tí wọn ò ríṣẹ́ ṣe mọ́, gbogbo wọn náà ti lọ kán pẹ́pẹ́, wọ́n ti ń gbé aṣọ wọ̀, wọ́n ti ń pe àwọn ní prọfẹ̀tì wòlíì. Ọ̀pọ̀lọpọ̀ ayé ló ti bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ ìrìnàjò ló ti dàrú nípa wíwá àwọn oníṣòwò àdúrà kiri yìí. Pàápàá jùlọ obìnrin, ọ̀pọ̀lọpọ̀ obìnrin nílé wọn ti dàrú. Wẹ́ẹ́ Tuesday báyìí, oníjọ́ ìṣẹ́gun ẹlẹ́ni sọ̀kalẹ̀ ó tún lọ nìyẹn. Tuesday ò sí nílé, Wednesday ò sí nílé, Thursday ò sí nílé, ìrọ̀lẹ́ Friday lóṣù à ń bọ̀. Àwọn ọmọ gan ò dá ìmọ̀, ọkọ nìkan ló wà nílé. Bó ṣe máa dààmú wá kiri, ẹlẹ́mi sọ̀kalẹ̀. Nígbà tó dijọ́ Sunday báyìí Friday báyìí wọ́n tún gbọ́ pé ẹlẹ́mi kan sọ ó tún lọ nìyẹn. Ó tún lọ nìyẹn. Wọ́n wá ní ẹ pásọ̀ kan fọkàn mi lọ́yàn. Pásọ̀ kan ló gbogbo ṣe kíní kan. Wọ́n ò ṣe ní molest ẹ. Ìdí wọn ni wọ́n dúró wọ́n ló ń wá wọn kiri. Wọ́n ló ń ra àdúrà kiri bí ìgbà tí wọ́n ra tomatoes lọ́jà. Ó ń ra àdúrà kiri bí ìgbà tí wọ́n ra Indomie. Kí ló ṣe ẹni títí ẹ? Ọ̀lẹ ló ń bá ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì jà lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ayé ló ti bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ ògo wọ́n ti gbà lọ́wọ́, ti ṣe pàṣípààrọ̀ ẹ̀. Àwọn tó ń gbọ́wọ́lé lórí wọ́n ti sín ọwọ́, ìbí ni wọ́n ti sín ahọ́n, ìbí ni wọ́n ti wẹjú. Oníṣòwò àdúrà ni wọ́n. Ọlọ́run kọ́ ló pè wọ́n. Bẹ́ẹ̀ ni Bíbélì ní ẹ ó mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Òtítọ́ Ọlọ́run, ohun tí Ọlọ́run kì í sọ fún ọ ní àṣálẹ́ ni mò ń sọ fún ọ yìí. Ó tó gẹ́ èyí tó ra àdúrà kiri tó gbogbo báńkì àkáǹtì ó ti empty ẹ̀ o lówó lọ́wọ́ mọ́. Wọ́n ti sọ pé àwọn oúnjẹ tó lè sè fọ́kọ nílé fáwọn ọmọ nílé. Ìrọ̀lẹ́ Friday ó máa fa kúlà kiri ní kúlà jọ̀lọ́ọ̀fù, kúlà ẹja dín ní kúlà ẹran dídín ó máa gbé kiri orí òkè. Ọkọ dẹ̀ nìyí nílé wọn ò jẹun. Àwọn ọmọ òró ń jẹjẹ. Wọ́n ti sọ pé òwò náà ni. Àtún ti tẹ̀bà, àtún ti ramala, àtún ti sọbẹ̀ ẹ̀fọ́, òun gbé lọ nìyẹn. Òun oníṣòwò àdúrà wọ́n ń lù ẹ́ ní jìbìtì. Ó bá yá wọ́n á lù ẹ́ ní jìbìtì ara, wọ́n á tún lù ẹ́ ní jìbìtì owó torí pé ọ̀lẹ ni ìwọ náà. O ní àsìkò láti wá ojú Ọlọ́run. Ọmọ àlè ló máa ń wá neighbor kí pé mi bá mi sọ̀rọ̀. Jésù ní képe mi ló sọ kò ní lọ pé wòlíì kan mi sọ pé ohun búburú ni kí wòlíì ò gbàdúrà fún yàn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti fi wòlíì ẹ ti fi ṣe ìgbẹ́kẹ̀lé. Wòlíì ti rọ́pò Ọlọ́run nínú ayé yín. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ṣe ń dààmú, ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti ya pàǹdà, ọmọ tó ráyè tọ́jú. Àkísà náà ń wọ̀ kiri, o ò sí ńbẹ̀ gẹ́gẹ́ bí òbí. Ṣé ló ń káàkiri? Ó bá ti jọ bí àsìkò tó yẹ kó o ní ìwọ gan wo bó ṣe wàhálà ló ń bá ká. Ìrìn àjò tí Ọlọ́run ìran ló ń rìn káàkiri torí pé o ò lu ọgbọ́n Ọlọ́run. Àwọn oníṣòwò àdúrà ló ń wá káàkiri inú ọdún ìṣọ́ ara ẹ. Ṣọ́ ara ẹ. Márùn tó wà àwọn agbénipa ẹ̀yin tẹ́ ọ náà nìyẹn. Ìbá àwọn oníṣòwò àdúrà tẹ́ ń wá kiri ọ̀pọ̀ àwọn náà ń lọ sẹ́wọ̀n bí ẹni tó lọ sọ́lẹ̀ tí mélòó nu àwọn wòlíì náà àwọn náà ń ṣẹ̀wọ̀n ṣeré yẹn. Àwọn oníṣòwò àdúrà náà nìyẹn. Àwọn dáàdi wa ń lu wa prophet kìíní kan at least bí mélòó kan náà ti gbé sẹ́wọ̀n nu wọ́n sì. Àwọn kan jọmọ ọlọ́mọ gbé kan àwọn wòlíì 419 tẹ́ ń wá káàkiri. Má sì bí gbogbo wòlíì kò ní 419. Àwọn wòlíì tó dára wà ṣùgbọ́n tá a bá kó 100 jọ níbi tí ayé dé dúró yìí bóyá ló lè rí 5 tó jẹ́ olótìtọ́. Ìfẹ́ owó, ìfẹ́ ayé, ojú kòkòrò ó ti gbilẹ̀ lọ́kàn wọn. Wọn ò ní ìfẹ́ Ọlọ́run mọ́. Hallelujah. Tó náà ní ọdún yìí
kó o ṣọ́ ara ẹ gidigidi gan. Má jẹ́ kán ba ayé ẹ jẹ́, má jẹ́ kán da ilé ẹ rú, má jẹ́ kán ṣe pàṣípàrọ̀ ògo mọ́ ẹ lọ́wọ́ nítorí tí ń wá àwọn oníṣòwò àdúrà kiri. Hallelujah. Ó ṣe láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ gan lónìí wọn ò kó àwọn èèyàn ní ìwà mímọ́, ẹ̀kọ́ bíbélì àti àdúrà mọ́. Sẹrímọ́nì ló kù, ká dájú ẹgbẹ́ ìjọ Sunday báyìí ká jójójó ká so ń jẹ, ká máa àṣà àti ẹ̀sìn, religion and culture là ń bá kiri nísìnyí. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run náà tí ẹ wà ní ipò yẹn, tẹ́ ò fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn Ọlọ́run mọ́, tẹ́ ò kọ́ wọn ní àdúrà mọ́, tẹ́ ẹ pé ìpàdé àdúrà mọ́. Ọlọ́run ń wò yín, ìdájọ́ ń bọ̀. Bẹ́ẹ̀lì ní láti ilé Ọlọ́run gan-an ni ìdájọ́ yóò ti bẹ̀rẹ̀. Ìfẹ́ owó, gbogbo àwọn ìyàwó oníyàwó lílá ni wọ́n ní orí ọ̀fẹ́ gbé. Hallelujah. Ẹ ṣọ́ra ní ọdún yìí. Ìwọ náà tó ń káàkiri, má bà ayé ara ẹ jẹ́. Má bà ayé ara ẹ jẹ́. Ògo yín náà ń kó lọ. Ìní ìgbà tó ti ń rìn kiri, ó ti pàdé ikú àìtọ́jọ́ nípa wíwá àwọn oníṣòwò àdúrà kiri ilẹ̀, máa ra àdúrà kiri ilẹ̀. Ẹ dáàdì ẹ gbàdúrà fún mi o, bára mi báyìí ó lè lọ rí òkè 8 láàrin ọ̀sẹ̀ kan. Kí ló ń wá káàkiri? Kí ló sọnù tó ń wá kiri? Kí ló sọnù tó ń wá káàkiri? Hallelujah. Wo gbogbo wa ni Olúwa fún ní anointing láti gbàdúrà. Kò sí ẹni tí Ọlọ́run kì í gbọ́ àdúrà, ọ̀lẹ ló ń ṣe é. The power of God is not the exclusive right of any prophet or any pastor or any apostle. God is not a respecter of person. Ọlọ́run kì í ṣe ojúṣàájú ẹnikẹ́ni. Ìwọ ni kó o mọ Ọlọ́run tó ń sìn, kó o dìde báyìí. Ohun tí mo ń sọ ni pé àwọn oníṣòwò àdúrà yìí, àwọn ìkà ẹ̀dá, olè, ọ̀kánjúà, wọ̀bìà, ẹranko ni wọ́n. Bẹ́ẹ̀ ni bó ṣe kàwé tó wọ́n máa mú ẹ máa fọ́kàn ní wọ́n máa gbé kiri odò. Kí ló máa ń ṣe yín ganan pápá jùlọ ẹ̀yin obìnrin? Ẹ máa fẹ́ dáàdì kí dáàdì ẹ rí nǹkan kan ni, dáàdì kí ẹ rí vision ni, dáàdì ẹ máa ti sọ prophecy fún mi. Ẹ wá sọ vision àti prophecy ẹ sọ di indomie, ẹ sọ di chocomilo tó ń pín káàkiri. Ọlọ́run yóò bí yín bí ẹ ṣe ń ṣe àwọn èèyàn lọ́nà. Ẹ gbowó lọ́wọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn wọn ò ní interest nínú wọn tọ́lọ́mọ ayé ni wọ́n ń lé kiri. Àwọn ọmọ Ọlọ́run tó ń dààmú títí tó ń dààmú, a ní kán mú ọrẹ wá, kán mú ìdámẹ́wàá wá, kán mú ọrẹ wòlíì wá, ọrẹ ìkọ́lé wá, ọrẹ páànù, ẹ kàn ń dà wọ́n ríboríbo. Ẹ fi ọ̀dọ̀ Ọlọ́run hàn wọ́n. Ẹ ṣọ́ra, ìdájọ́ ń bọ̀ ní ọdún yìí. Hallelujah. Ohun tí mo ní kí n sọ náà ni pé ọmọ Ọlọ́run ò lè kó àdúrà. Màá kàn fún ẹ ní ọ̀nà 3 péré. O gbọ́dọ̀ màdúrà gbà ní ọdún ìwò kò lè ìgbà kan náà èmi náà màdúrà gbà. Tí n bá ti fi lè gbàdúrà ṣẹ́jú 15 màá máa hanrun ni. Màá máa hanrun láti rẹ̀ mí. Ṣùgbọ́n nísìnyí mo pẹ̀rẹ̀ sí ń kọ́ ní 30 ṣẹ́jú, wákàtí kan, wákàtí 2. Tì mí mọ́lé nìkan, but má fún mi lóúnjẹ o, ṣùgbọ́n bíbélì mi àti omi fi síbẹ̀ fún mi. Mi ní sùn the next 24 hours. Màá máa gbàdúrà ni, màá gbà lóru, màá gbà lọ́sàn-án. Torí pé ayé mi gbọ́dọ̀ dára, ayé mi gbọ́dọ̀ ní ìtumọ̀. Hallelujah. Ìwọ ọmọ Ọlọ́run, èkíní ni ọ̀nà kí n tó fi lè kó àdúrà ni pé wọ́n lọ sí ìjọ tó ń sọ̀rọ̀ Ọlọ́run tòótọ́, tí wọ́n ń gbàdúrà, tí wọ́n sì ń sin Ọlọ́run lọ́nà tó tọ́. Má fi orúkọ lọ sí ìjọ. Orúkọ lè lóbi fi orúkọ church yẹn ọmọ orúkọ wà lórí net. Ó bá rí sábìsì wọn orúkọ, ọ̀rẹ́ mi ń lọ bẹ̀, cousin mi bẹ̀ ló wà, gbogbo àwọn ibiṣẹ́ wa ibẹ̀ náà wà. Má dẹ̀ fi èrò lọ sí ìjọ. Èrò kan lọ́run ń wá bí kò ṣe àwọn ọmọ ìjọba ọ̀run. Gbogbo ìjọ tẹ́ rí mí à ní wọ́n ní 3,000. Ó lè jẹ́ pé ọmọ ìjọba ọ̀run 3 pé ló wà ń bẹ̀. Wá sí rí ibòmíì, ó lè jẹ́ pé 20 ni wọ́n. Á sì jẹ́ pé ọmọ èrò ìjọba ọ̀run ni ọmọ 20 yẹn.
lọ sí ìjọ tí wọ́n ń ṣe ìṣọ́ òru, tí wọ́n ń ṣètò àdúrà, wọ́n ní ìpàdé àdúrà, tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ Ọlọ́run tó yè koro. Ohun tó nílò nìyẹn. Wò ó, èyí tó yí tó ń pò ìrànràn bí iṣẹ́ àbábá yẹn ti tó. Wá ìjọ tí ẹ̀mí Ọlọ́run ń gbé, kì í ṣe tán tí ń ṣe fẹ́fẹ́rìtì, ṣe ìjọ tán ti jẹ́ pé gbogbo ẹ̀ báyìí fashion, tán ti ń kọ́ yín sociology, psychology, anthropology, philosophy, accounting technology. Wọn ò fi Ọlọ́run kọ́ yín mọ́. Wá ìjọ tó ń gbàdúrà lọ, yóò dára fẹ́ lórúkọ Jésù. Ọ̀nà kejì ni pé wá àwọn ọkùnrin àti obìnrin tó ń gbàdúrà, tó jẹ́ aládùúrà, bí a deacon, bí alàgbà nínú ìjọ, tó wo ayé wọn, tó rí pé ayé wọn tó rí Jésù nínú ayé wọn, tí ìgbé ayé wọn tó fi Jésù hàn, tí wọn ò mú ohunkóhun mọ́. Àwọn ni kó bá dòwò pọ̀, àwọn ni kó súnmọ́ lọ́lé wọn, kí wọ́n kọ́ ẹ bọ́n ṣe ń gbàdúrà. Àmọ́ Ọlọ́run tó wo ayé wọn gan, tó rí pé ìgbé ayé àwọn eléyìí wọn ò mú ohunkóhun mọ́. Àwọn tí èsì àdúrà jẹ́ yọ́nà ayé wọn, iṣẹ́ àwọn ọ̀ràn dandan tẹ́lẹ̀ wọ́n kàn máa dà sí bí kó dà mẹ́wàá wá, kó owó wá pé owó kọ́lé, owó páànù, owó ìṣó, owó omi, owó ṣíà, owó kíní, owó gbá, owó àwo. In tó fẹ́ ní ọdún ìkọ́ nìyẹn. Ìwọ náà gbọ́dọ̀ ṣe oore ní ọdún yìí, yóò sì dára fẹ́ lórúkọ Jésù. Ọ̀nà kan ni pé Jésù Kristi gan lè kọ́ ẹ pé Olúwa, kọ́ mi bí a ṣe ń gbàdúrà, mi ò màdúrà gbà. Wò ó, ṣí ọkàn ẹ payá, kó o gba ẹ̀mí Ọlọ́run láàyè. Ẹ̀mí Ọlọ́run a máa kọ́ ni. Bẹ́ẹ̀ ni, ẹ̀mí Ọlọ́run a máa kọ́ ni. Ìgbà kan wà, àwọn kókó àti àwọn eré àkọ́ àti mi ò tí ì màdúrà gbà dáadáa. Ìgbà kan mi ò lè gbàdúrà kí n fèdè fọ̀. Ṣùgbọ́n mo gbàdúrà pé ẹ̀mí máa wọnú mi lọ́tùn, ẹ̀mí máa wọnú mi, ó sì gbàkóso. Mo lè gbàdúrà pẹ̀lú ìfèdè fọ̀ nísìnyí wákàtí 3, ó rọ̀ mí lọ́rùn. Ìgbà wákàtí 2, ẹ̀mí Ọlọ́run máa kọ́ ni. Gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ọdún yìí láti kọ́ ní gbogbo. Èyí tó sákìrì àwọn oníṣòwò àdúrà yẹn, ó tó gẹ́. Ọ̀nà kan tún ni pé o lè ní ọ̀rẹ́ kan. Mi sọ pé kó tó wáyé pé ọkùnrin ni ẹ́, ọkùnrin ni kó wá o. Tó wáyé pé obìnrin ni ẹ́, obìnrin ni kó wá. Má lọ mọ́ obìnrin pé ìwọ tó wá jẹ́ ọkùnrin, má lọ mọ́ obìnrin pé ó ń kọ́ mi lédè yẹn ń gbàdúrà. Mi ò encourage yẹn. Wá ọkùnrin, bóyá ojú ẹ lọ ni, bóyá kò tiẹ̀ tó ẹ, ṣùgbọ́n àwọn tó ní ọgbọ́n lórí, àwọn tó ní ẹ̀mí Ọlọ́run, àwọn tó ń rin ìrìn àjò wọn pẹ̀lú òye Ọlọ́run. Pé ọ̀rẹ́ mi, lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ màá wá sí ilé ẹ̀. Kì í ṣe àwọn tẹ́ máa dé ìtẹ́ máa sọ̀rọ̀ Man U àti Arsenal, máa sọ̀rọ̀ Fuchsia Pink àti léèsì o. Ẹ máa sọ̀rọ̀ aṣọ ẹbí. Ìyẹn kọ́ ni. Àwọn tó jẹ́ pé wọ́n serious pẹ̀lú ayé wọn. Ìgbé ayé wà mọ́ jẹ wọ́n lógún. Ó yẹ kó o ní nǹkan àbí méjì tẹ́jọ́ máa gbàdúrà, tí wọ́n á kọ́ ẹ, tí wọ́n máa mentor ẹ, tí wọ́n máa fọ̀nà hàn ẹ́, tí wọ́n máa kọ prayer point ẹjọ́ gbà. Má join prayer team church báyìí o. O ò lè join ẹgbẹ́ àfàdúrà jagun báyìí. Kọ́kọ́ work lórí ara ẹ ná. Kọ́kọ́ tún ayé títí ẹ ṣe ná. Ó léwu díẹ̀. Má join tẹ́nìkan ní ọlọ́jọ́ in prayer warrior ní church kò tí yá. Ẹni tó bá máa dúrà gbà dáadáa tó dúró gidi ló ń ṣe prayer warrior ní church, torí pé ogun ni. Ó léwu díẹ̀. Ó lè fara pa. Ẹni tí ó bá máa dúrà gbà kì í join prayer warrior church. Mo bẹ̀ ọ́, ọdún yìí kì í ṣe ọdún tó máa wá àwọn oníṣòwò àdúrà káàkiri. Ìwọ náà jókòó, gbé bíbélì ẹ, bá Ọlọ́run sọ̀rọ̀. Bí wọ́n sọ tẹ́lẹ̀, Ọlọ́run ò ní ẹ lọ sọ fún wòlíì kan kó bá mi. Wòlíì lè gbàdúrà fún ẹ, ṣùgbọ́n àdúrà tó dáa jù ó ní tó fi ẹnu ara rẹ gbà. Láàárọ̀ kùtùkùtù wákàtí kan ó dára. Lọ́wọ́ ìrọ̀lẹ́ wákàtí kan. Alẹ́ kó tó sùn, ìṣọ́ òru wákàtí 2, at least lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Ó dára fún ẹ lórúkọ Jésù. Ọdún yìí ìrìn àjò tó bẹ̀rẹ̀ náà, ọdún ìrìn àjò ayọ̀ ni. O ò ní fi ẹkún parí ẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́, ara yóò sì tù ọ́ lórúkọ Jésù. Gbogbo ohun tó ń wojú Ọlọ́run fún, Ọlọ́run àánú yóò fi àánú dá Ọlọ́run lórúkọ Jésù. Àwọn olóore ọjọ́ tó ti pẹ́, wọ́n máa wá ẹ rí ní oṣù yìí lórúkọ Jésù. Nígbà tí oṣù bá máa fi parí, wọ́n náà owó ìwò wá gbígbà ọpẹ́ lórúkọ Jésù. Yóò dára fún ọ, Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́. Kí n tó máa lọ,
bóyá o tiẹ̀ tí ní Jésù bí Olúwa àti olùgbàlà rẹ jẹ́ pé àwọn oníṣòwò àdúrà náà ló ń wá káàkiri, wọn ò lè ràn ọ́ lọ́wọ́ o, wọn ò lè ràn lọ́wọ́, ìrànlọ́wọ́ rẹ kò sí lọ́wọ́ ọmọ ènìyàn, ọwọ́ Ọlọ́run ló wà. Hallelujah. Ọmọkùnrin yẹn Bátíméù afọ́jú ńṣe ló gbọ́ pé Jésù ń kọjá lọ o, ó bẹ̀rẹ̀ sí ń kí pé Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi. Kí ló ṣe? Ó rí àánú gbà, ohun tó fẹ́ yẹn ó rí gbà. Tó bá ṣe péjọ yẹn ó ń sọ pé wo bá ń lọ pè wá tó ń wá àwọn oníṣòwò kiri ni, ìbá kú bí afọ́jú. Nínú ọdún yìí ìwọ náà gbóhùn sókè, sọ̀rọ̀ sókè, sọ̀rọ̀ sókè. Olúwa fẹ́ gbóhùn rẹ, ó ń dúró láti gbọ́ ohun tí ìwọ náà fẹ́ sọ. Má yọ̀lẹ níbi àdúrà, má máa wá àwọn dáàdì ẹ bá dáàdì wa ń bá mi gbà á, má máa kọ prayer request káàkiri, wá lọ sókè bí wá ní ẹ mú prayer request sí sókè, wọ́n ní kẹ́ ẹ submit ẹ̀, ẹ má wà lọ́wọ́ òfo, wọ́n ní kò gbé mobile bá ti wá pé orí òkè mẹ́jọ ló lọ, wọ́n máa ní ọyá fowó síbí fowó síbí fowó síbí. Kí ló dé? Kí ló dé? Wọ́n náà wá Ọlọ́run nínú ìwà mímọ́. Wò ó, tó bá lè gbàdúrà nínú ìwà mímọ́, nínú ìgbọràn, tó mú ohunkóhun mọ́ orúkọ Jésù, tó ń ṣe ìfẹ́ Ọlọ́run, kò sí bí Ọlọ́run sí ní gbàdúrà ẹ̀, kò sí. Pípẹ́ ló máa ń pẹ́ sí, akọ́lẹ̀ ló ń pe bàbá. Ọlọ́run yóò ràn wọ́n lórúkọ Jésù. Bóyá ò tí ní Jésù, àbó tí ní tẹ́lẹ̀ tó padà sẹ́yìn, òní ni ọjọ́ ìgbàlà rẹ o, jọ̀ọ́ má fi dá ọ̀la, ọ̀la lè pẹ́ jù. Tó bá ti ṣe tán, bí ọwọ́ ọ̀tún rẹ lé ọkàn àyà rẹ kó sọ, kó gbàdúrà tẹ̀lé wípé Jésù Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ tí mo gbọ́ ní àṣálẹ́ yìí. Mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Jọ̀wọ́, mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, fi àánú dáríjì mi, fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mọ́ kúrò ní ìdọ̀tí àti òórùn ẹ̀ṣẹ̀. Wọ́n sìn ọ́ títí ayé mi, wọn ò ní sìn èṣù mọ́. Mo gbé gbogbo ìṣẹ̀dá àdúgbò ayé mi, mo gbé lé ọ lọ́wọ́. Máa tọ́ mi, máa darí mi títí ayérayé. O ṣé torí pé o ti gbọ́ àdúrà yìí. Jésù Olúwa wa. Ọmọ Ọlọ́run tó wáyé pé o gbàdúrà yẹn tọkàntọkàn, mo kí ọ kú oríire, mo kí ọ káàbọ̀ sínú ẹbí àwọn ọmọ Ọlọ́run. Mo fẹ́ kó tẹ̀mí láago, fẹ́ kó kọ̀wé sí mi, mo fẹ́ gbọ́ ohùn rẹ náà, fi ìwé ìbẹ̀rẹ̀ ránṣẹ́ sí mi, jẹ́ ká jọ gbàdúrà, jẹ́ ká jọ rìnrìn àjò yìí. Ó dáa láti sin Ọlọ́run, ọ̀nà mìíràn kò sí o. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o, ọba mímọ́ lọ́ba tí mò ń sìn o, kò sọ́nà míì, kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ. Jésù lọ́nà, yóò dára fún ẹ lórúkọ Jésù. A ó tún pàdé lágbára Ọlọ́run ní ọjọ́ Sátidé ní dédé ìwòyí. Títí dìgbà náà, máa yọ̀ torí pé Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ. Máa yọ̀ torí pé mo mọ̀ pé láti òní lọ, o ò ní wá àwọn oníṣòwò àdúrà kiri mọ́. Gbọ́ yìí kí n tó bá lọ, Jésù